Adé láti kéde Jésù fún aráyé gbọ́. Iṣẹ́ ìgbàlà tí a fi rán wa nìyẹn. Adé láti kéde Jésù fún aráyé gbọ́. Iṣẹ́ ìgbàlà tí a fi rán wa nìyẹn. Nílé lóko tàbí lájò wọ́n ní láti gbọ́ pé Jésù lọ́nà ìyè fún gbogbo aráyé. Torí iṣẹ́ ìgbàlà tí a fi rán wa nìyẹn. Jésù ń kànlẹ̀kùn ọkàn rẹ ọ̀rẹ́ so gbọ́. Ṣílẹ̀kùn fún olùgbàlà ó jẹ́ kó wọlé. Ó máa ń kànlẹ̀kùn ọkàn rẹ lójoojúmọ́. Ṣílẹ̀kùn fún olùgbàlà ó jẹ́ kó wọlé. Ọ̀dọ́ àgùntàn tó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Akọ̀ ọmọ gbélébú nítorí aráyé. Adéládé ègún nítorí tiwa òye. Ó kú ikú oró láti pa gbogbo ègún ayérayé rẹ́. Ọ̀nà ìyè náà rèé o ẹ̀yin ará. Wá gba Jésù gbọ́ kó débi ìsinmi. Ọ̀nà ìyè náà rèé o a máa ń ké. Wá gba Jésù gbọ́ kó débi ìsinmi. A ní kí o gba Jésù gbọ́ ọkọ̀ tí ikú. Ilé ẹlẹ́bọ lóògùn ló ń sáré lọ. Lọ́mẹ́wúrẹ́ lọ mágùntàn wá lójoojúmọ́. Wọ́n ń parọ́ fún ọ sì tún sáré lẹ́wọ̀n. Ṣó o mọ̀ pé ifá kankan kò ní jẹ́ wúrẹ́? Ọ̀pẹ̀lẹ̀ onígbòyà kó jẹ àgùntàn o. Babaláwo ní náwó ifá kankan kọ́. Ọ̀rẹ́ wa gba Jésù gbọ́ kí o bọ́ lọ́wọ́ wọn. Ọmọ aládé àláfíà ni kì í gbowó gba àgùntàn kó tó dání lọ́lá. Àwọn òpè kan ń sọ wípé. Ẹ̀kúndé ń bẹ nítorí náà ni màá ṣe jayé pẹ́. Àwọn òpè kan ń sọ wípé. Ẹ̀kúndé ń bẹ nítorí náà ni màá ṣe jayé pẹ́. Ọ̀pọ̀ ènìyàn kò jẹ́ kí ó dákan mọ̀ rárá. Sátánì sì ti ra ọ́ níyẹn ó máa mọ̀ ṣe. Ikú pagili ti ẹranko tó lọ́wọ́. Ìwọ tí o fi rọ́gbẹ́ kùdé á kú dandan. Kò wá sẹ́ni tó mọjọ́ tí ikú máa dé. Torí náà ni a ṣe wá kọ lórin fún ọ. Wípé kí o gba Jésù. Ọ̀nà ìyè ni tó lọ sí paradísè mímọ́. Ìwọ aláìgbàgbọ́ ẹ̀mí ń bá ọ wí. Gba Jésù sínú ayé rẹ o ní tòótọ́. Ìwọ aláìgbàgbọ́ ẹ̀mí ń bá ọ wí sẹ́. Gba Jésù sínú ayé rẹ o ní tòótọ́. Àpòrúkọ Ọlọ́run lásán ní ìgbàgbọ́. Ojoojúmọ́ sì ni alóore ń pariwo. Ká sin Ọlọ́run tó ká tún lọ ṣòro ilé. Ká fa àwúre gbé iṣẹ́ ẹni lárugẹ. Tó bá kú sínú ipò yìí o yóò dùn ní. Torí lẹ́yìn ikú ni ìdájọ́. A ti sọ fún ọ o. Ọ̀run wa ti mọ́. A ti sọ fún ọ o.